ẹ jẹ́ ká tún máa gba ọ̀tún wọlé, ká má gba òsì wọlé, ká má bàa gba abala méjì yọ pónpó láàárọ̀ tòní. Ẹ jẹ́ ká máa kí àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ á máa kí wa kú dédé àsìkò yìí, ká sì máa kí wa kú àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá, ètò tí gbogbo ọmọ aládé máa ń pẹ̀ǹgbẹ́ rẹ̀, níbi tá a ti máa ń sọ ojúlówó ìtàn, tá a sì ti máa ń lépa ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Ìtàn táwa yìí fi ṣègbè, ìtàn tá a gbọ̀n yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ tí ó sì ní ẹ̀rí nínú, torí ẹ̀rí ló ní ìtàn, ẹ̀rí ló ní ìtàn, kì í ṣe àlọ́. Ìní ìtàn ti wá. Mo kí gbogbo lọ́balọ́ba, mo kí gbogbo ìjòyè, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí gbogbo ọmọ ayé tí kíkí tèmi tọ́ sí. Ìní wá yín tìǹú ayé nígbà kan. Ẹ tún kú àbọ̀. Ìlú Ìbàdàn la wà, ní Ìkùlù Olúbàdàn Adétúnjí, yún ọba Adétúnjí studio náà láti ń gbé ohùn sí afẹ́fẹ́. A kú bójú ọjọ́ ṣe rí. Àkọ́kọ́, a ti rí àwọn àwòrán míì tó jáde níbi ìpàdé àwọn lọ́balọ́ba orílẹ̀-èdè Nàìjíríà tó wáyé nílùú Àbújá. Nílùú Èkó, ẹ foríjì mí, lẹ́yìn tí bàbá wa kábíyèsí Aláàfin àti bàbá wa kábíyèsí Ọ̀ọ̀ni tí wọ́n wà ń bẹ̀, lẹ́yìn tí wọ́n kọ́ gbé àwọn short video kan jáde tó ní kálukú ń sọ nítorí àtẹ̀ntí ò rí nǹkan. Jíjókòó nínú ìpàdé àbí láàyè ó máa ń ní í ṣe pẹ̀lú èèyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà míì dẹ̀ ń bẹ ìjókòó kò ní í ṣe pẹ̀lú ààyè láwọn ìpàdé bí, ṣùgbọ́n ìpàdé bá ti jẹ́ ìpàdé tó tóbi tó bá yẹn, ìjókòó máa ń ní í ṣe púpọ̀. A dẹ̀ ti sọ fún wa bó ṣe jẹ́ pé àkọ́kọ́ tí bàbá wa Aláàfin tí wọ́n lọ kópa nínú ìpàdé yẹn nìyẹn, tó ṣe pé wọn èyí lọ ìpàdé yẹn tẹ́lẹ̀, torí pé láyé bàbá wa Aláàfin àná àwọn kọ ìpàdé ńlẹ̀ tán yányán pẹ̀lú àwọn ìdí tó ṣe pàtàkì, ṣùgbọ́n ọ̀tọ̀ ni táwọn èèyàn máa sọ́ǹtà, ọ̀tọ̀ ni tí wọ́n máa lọ́nu ilé, torí bàbá wa Aláàfin àná rí ìpàdé yẹn pẹ̀lú báwọn aróòkè Ọya ṣe ń mú. Kò sì so ń kálukú tó bá ti di bí ọ̀rọ̀ ìlú àbí ẹ̀yà nílẹ̀ Yorùbá gan, ìlú sí ìlú ń kálukú ọmọ kílèmù bíran mi ṣe rí, bẹ́yà mi ṣe rí, bí tẹ́ mi ṣe rí ni, ká tó wá sọ ìtì ọ̀pá gbogbo orílẹ̀-èdè pọ̀. Ẹ bá wẹ̀rì páwọn bíi ìbí níwọ̀n ìsábà náà kópa ń bẹ̀, b'Aláàfin ní ìṣe kópa tó ló sì nídìí, torí pé ẹ ń bá lọ́lá, ọlá tó ti ń lò ó bọ̀ láti ilẹ̀ kò ní fi ọlá náà gbolẹ̀, kò ní fọlá náà gbolẹ̀ pé ẹ má wàá torí pé ẹ lọ́mọ níjọba àbẹ ẹ lọ́mọ nínú iṣẹ́ ológun àbí ẹ̀yin lẹ wà nípò, kò ní fẹ́ kò sẹ́ni tí ó fẹ́ kọ́ lọ́run gbolẹ̀. Bá mi dọ́mọ yẹn lóhùn. Studio yẹn wà sí sílẹ̀ ní má bínú. Bákan náà ni ó ṣe rí lánàá náà lórí lónìí. Ìgbà tí a sọ fún àgbà tí bàbá wa Aláàfin débẹ̀ àti sọ yẹn, tí wọ́n ní bàbá ò fẹ́ lọ táwọn ìlà kí wọ́n lọ àbáyé tó. Ìwádìí táwa ṣe ní tí wọ́n ń ṣe yìí kò ní ìlọsíwájú kan tí ó kù bálẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ibi tí irú àwọn bàbá wọ̀ níwà tọ́pọ̀lọpọ̀ àwọn ọba wà nílẹ̀ Yorùbá táwọn náà lọ, kọ́mọ́dà bíi pé bàbá ò wá àlàáfíà. Èyí tó jà wá lógún ni bó ni àárín àwọn lọ́balọ́ba wá nílẹ̀ Yorùbá bí wọ́n ó sì máa jọ ṣe papọ̀
yàtọ̀ sí ní tó kálukú ń ṣe ní state tí gbogbo àwọn bàbá yóò jọ máa ṣe papọ̀ ní state kọ̀ọ̀kan so tó gbé àwa máa ṣe ti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ tí ó fi dé Ẹdó àti Delta tí ó sì dé Benin Republic tọ́ra láwọn ọba rẹpẹtẹ ń bẹ̀ yẹn lọ́wọ́ Togo èyí tó yẹ káwọ́ mú mọ́ra nu àtàwọn ọba wa tí ń bẹ ní Kogi àtàwọn ọba wa tí ń bẹ ní Kwara rẹpẹtẹ èyí tó kà wá nìyẹn state 10 ní Nàìjíríà yìí lẹ́yìn state 10 ní Nàìjíríà yìí tó fi wá dé orílẹ̀-èdè méjì míì Benin àti Togo kódà yóò dé Ghana ẹ̀rí pé àbá wa ọ̀nà ìrìnsà wọn ti lọ sí Ghana wọ́n sì wá láti Ghana wọn á tí bàbá ní Ilé Ifẹ̀ tó jà wá lógún jù nìyẹn ṣùgbọ́n tá a bá ṣọ́ra pàápàá bàbá wa Ọ̀ọ̀ni àti bàbá wa Aláàfin níbi kí wọ́n máa forí àgbò méjì gbára wọn níbi tó lé méjì bá ti ń jà àlejò ní òdòlẹ̀ wọn tọ́rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ mo tún rí bàbá ológun dúdú tí wọ́n jáde ṣùgbọ́n ẹ mọ̀ àgbà kọ́ lọ́gbọ́n èmi rèé wọ́n bí mi léèrè wọ́n tó mi léèrè ẹni tó jù mí lọ lọ́jọ́ orí ní sẹ́nu sàkásí ká tó wá sọ yí pé odidi ọba so torí mo rí tọ́lógun dúdú lóòótọ́ náà ń sọ tó ń ṣe gbogbo ẹ̀ pé sáwọn Ọ̀yọ́ ti rí ibi tálàfin jókòó sí èyí tí ó mọ̀ òun náà dẹ̀ sọ níta lòun wà kí ló mọ̀ nípa ìpàdé yìí. bàbá dé wọ́n ti tò àga lókè kí bàbá ó tó dé inú wọn dùn gbà àwọn tó wà ń bẹ̀ láti wẹ́kọ̀ pé Aláàfin wá darapọ̀ máwọn torí wọ́n fún Aláàfin ní invitation ni gẹ́gẹ́ bí ẹ̀tọ́ Aláàfin yìí ṣe ọba tí ó ẹ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ pé ìpàdé òun mò ń bọ̀ o àwọn wọn mọ̀ pé Sáláàfin ti dé wọ́n sì mọ̀ pé bàbá àná kọ́lẹ̀ bàbá tòdí náà fẹ́ lọ pẹ̀lọ́pọ̀lọpọ̀ wádìí tí wọ́n ṣe àwọn ni wọ́n lọ bàbá lo 40 minutes nígbà wọ́n débẹ̀ nínú mọ́tò kí bàbá tó bọ́lẹ̀ wọ́n débẹ̀ wọ́n ti tò àga bí wọ́n ó ṣe tò ìpàdé tí ń lọ wọn sáà lè ní bóyá lágbájá dìde àbí kí wọ́n ẹ̀ṣẹ̀ wá máa tó àga tò àwọn èèyàn ti wọ́n kúpa rẹ̀ torí wọ́n fẹ́ káwọn àga tí ń bẹ lókè okun á pé bàbá tètè dé ẹgbẹ́ bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Aláàfin ó jókòó sí ọ̀rọ̀ ọ̀fẹ́ làwa ń sọ àwọn ìsàmùkún mẹ́kọ̀ọ́ bíi tiyín ọ̀rọ̀ ọ̀fẹ́ gbogbo tí ìtàn tí ń bá ń sọ ọ̀rọ̀ ọ̀fẹ́ ni ẹ́mbásì jáde pé mo bọ́bọ̀ òun rí kódà tó ìbọn bàbá owó Olúwo kó tó di pé mò ń dá èsì padà ó gbà mí lọ́pọ̀lọpọ̀ àsìkò èyí ṣe sọ kọjá tí wọ́n bá sọ̀rọ̀ lé lórí lọ láti sọ bẹ́lẹ̀ ṣe rí bí tàn ilé ṣe rí nì torí pé bólúwo bá sọ ọba Ìbàdàn ọba ìlú Ìwó ni wọ́n sì àwọn ọmọ Ìwó pop majority ọmọ Ìwó ló ń fẹ́ Olúwo ní tí wọ́n fẹ́ ìlú wọn nù kò sì sí tọ́kàn yẹn pẹ̀lú ìlú wọn èyí tọ́kàn wá ni wípé ṣé wọn ò ní gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá Olúwo ò ní fìtàn dalẹ̀ Yorùbá rú Olúwo ò ní fọ̀rọ̀ ẹ̀sìn dalẹ̀ Yorùbá rú ó tán ní táwa lè dá sí bẹ̀rù ṣùgbọ́n èèyàn wá sọ pé káwa máa rí Olúwo fẹ́ torí adé ní bẹ lórí rẹ̀ adé ìṣẹ̀ǹbáyé ni wọ́n ń déhùn tó bá sì fi ṣépè yóò mú yàn àìsí ìborí adé ìjà kò gbé ni. ẹgbẹ́ bàbá ni wọ́n ó jókòó sórí pélé Yorùbá wọn ti wá ṣe. wọ́n parí èyàn tán ojú ẹsẹ̀ mẹ́sẹ̀ ń parí ẹ̀ ìbẹ́lẹ̀ ẹ̀yìn ò sí nínú ilé àwọn tó sì wà nínú ilé ẹ̀ bá bí wọ́n ni wọ́n ti tún àga arrange nígbà wá di pé ìpàdé mi lọ open kínní nìyẹn nígbà wọ́n tún àga arrange pàápàá àwọn tó organize ẹ̀ Sultan wà ní Aláàfin wà lọ́wọ́ ọ̀tún Ọ̀ọ̀ni wà ní ọwọ́ àlàáfíà wọ́n dẹ̀ parí ẹ̀ nígbà wọ́n parí tán wọ́n bára wọn sọ̀rọ̀ àwa náà tó rí ìjókòó wọn mẹ́sàgì sọ̀rọ̀ mẹ́tùsẹ̀jọ ya fọ́tò táwa ń fẹ́ nìyẹn káwa kan wá jáde lọ́yọ̀ọ́ káwa máa bẹnu àtẹ́lu Aláàfin ká máa bẹnu àtẹ́lu Ọ̀ọ̀ni káwa kan jáde ní Ifẹ̀ ká máa bu ẹnu àtẹ́lu Aláàfin òun kálukú ló sì mọ báńdìrì rẹ̀ Aláàfin sì já kọjá báńdìrì rẹ̀ láyé ìyí tèmi mọ̀ ìyí tí wọ́n náà mọ̀ níta Aláàfin mọ báńdìrì rẹ̀ ó sì mọ látó ń bẹ fún àìsí ìbíni lọ́yọ̀ọ́ ká lọ mọ wọ́lọ́ ọlọ́lá kiri
ṣùgbọ́n kálàáfíà ó wà làwa ń wà after so ká máa ṣe wá rí nǹkan. Ẹ wò gbà tí bàbá lọ sí Benin náà ti church tí wọ́n ti ní kí bàbá ó sún pé bàbá fẹ́ jókòó onínáwó fẹ́ jókòó ní church ìyẹn wọ́n ń gbé wọn ò wá rí ngbà tí bàbá ìtàláàfin dé tó dìídì wá welcome Aláàfin. Relationship yẹn dẹ̀ ní kò ẹsẹ̀ bẹ̀rẹ̀ yín tó ti bẹ̀rẹ̀ tipẹ́. Àwọn ọmọ wọn ń jogún ẹ̀ wọ́n ń jogún bá relationship yẹn ni. Bí bàbá ń ṣe dàgbà tó lọ́wọ́ welcome bàbá wa Aláàfin ó wá dé ọjọ́ orí sì ń bẹ́ẹ̀ fún bàbá wa yẹn. Ṣé bàbá yìí gbé náà ẹ̀dọ̀kọ́ ni? Lẹ́yìn náà ọwọ́ àná àga ọlá tèmi àga oyè mi oníṣẹ́kọ̀ in command ní Benin o èmi ò ní jókòó lórí àga tó ga k'Aláàfin wá jókòó lórí àga tó lọlẹ̀. Bàbá Aláàfin bí bàbá yìí ṣe dàgbà tó ní ti bíbí bàbá ní lọ́jọ́ orí ó tó bàbá wa Aláàfin Ọ̀yọ́ bí ó tó bí kọ́ ó bí ni. Ó wá dìde fún ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ẹ̀yin ni ẹ wá jókòó ń bí ẹ̀yin ni ẹ wá jókòó ń bí wọ́n sì jókòó ń bẹ̀. Nígbà wọn wá dé chọ́ọ̀chì àga tí wọ́n ti gbé iwájú wọn ti gbé àga onínáwó sí. Nígbà bàbá wa ń bọ̀ ló wá lọ sọ fún pé rárá ibi t'Aláàfin bá jókòó sí ni màá jókòó sí. Wọn ò sí ń bẹ̀ o. Tẹ́ bá lọ wo fídíò yẹn bí bàbá ṣe ń bọ̀ Aláàfin ti jókòó pé ibi t'Aláàfin bá jókòó sí ni màá jókòó sí. Bàbá ìgangan rẹ̀ kó jókòó lẹ́gbẹ̀ẹ́ Aláàfin ṣùgbọ́n torí wípé bàbá ti dàgbà bí wọ́n ṣe ń bọ̀ ìyàwó wọn lọ́wọ́ kọ́ wọlé so ní wọ́n fi wá bá bàbá yìí pé tó ẹgbẹ́ bí wọ́n ṣe dé pé bàbá láwọn ó jókòó lẹ́gbẹ̀ẹ́ yín ẹ rí i pé ìlàrí tí ń bẹ pẹ̀lú bàbá ni o àbáwọn bàbá wa tí ń bẹ pẹ̀lú bàbá ni o àwọn òpilẹ̀ ṣé bàbá wa ṣé ọ̀tún ẹ̀fà ni àbí òsì ẹ̀fà ilé bàbá wa tí wọ́n ń bẹ pẹ̀lú Aláàfin àwọn bẹ́ẹ̀ ṣe gbọ́ àwọn ọ̀rọ̀ àyà ni wọn ò wulẹ̀ sọ fún bàbá mọ́ iná fi wá odidi gómìnà lọ́wọ́ bá bàbá yìí pé tó bàbá lẹ́gbẹ̀ẹ́ yín làwọn ó jókòó sí o ilé bàbá fi wá shift iná fi wá jókòó fọ́tò yẹn wọ́n wá ń gbé kiri pé wọ́n ní kí Aláàfin ó sún nígbà tẹ́ ẹ̀ mọ̀ tó ń lọ so irú ẹ̀ náà ni tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà wọ́n ń gbé míì irú ẹ̀ náà ni ẹ wò gbà tí bàbá Ọọ̀ni tí wọ́n yìí mọ pàtí kan tí wọ́n wà occasion yẹn tí bàbá náwó sí Adélékè tádélé gómìnà Adélékè fi lọ àwọn èèyàn gbé yẹn náà kiri bàbá wa Aláàfin ò ní òtí ìdè táàbà sọ pé àwọn Ọ̀yọ́ ni wọ́n ń gbé o gbogbo àwọn tí ń dàdákú dálẹ̀ lórí social media ni kì í ṣe pé àwọn Ọ̀yọ́ ni wọ́n ń gbé o ẹ lọ tún lọ wò àwọn wo lọ́kọ́ gbérú àwọn nǹkan ìgbà náà nínú ìlú kọ̀ọ̀kan ṣé gbogbo ẹ ti ń bẹ nífẹ̀ẹ́ ìlọgbàtà Ọọ̀ni ṣé gbogbo ẹ ti ń bẹ lọ́yọ̀ọ́ lọ́gbàtà Aláàfin nínú ìlú kọ̀ọ̀kan àwọn tí wọ́n ń fẹ́ àṣìṣe ń bẹ tí wọ́n ń sọ àṣìṣe ń bẹ wọ́n máa fẹ́ wọ́n sì máa sọ wọ́n ń bẹ nínú ìlú kọ̀ọ̀kan tí wọ́n bá ti wá rí àṣìṣe yìí òní wọ́n sáré gbé kò sí ìlú tí ò sí ẹ bá ti rí àṣìṣe wọ́n sáré gbé ní lọ́wọ́ kan wọ́n sì máa sami fún àwọn ọ̀tá òde àwọn laríjàgbà tí wọ́n bá ti sami fún àwọn ọ̀tá òde báyìí àríjàgbà ó gbà ni. wọn ò wá rí i pé Adélékè ti kí bàbá wọ ní rìsà tẹ́lẹ̀ bàbá wa ń sọ fún un pé àṣé kò rí ọba tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ni ńlá Adélékè ẹ̀mà Adélékè sì ń jó sẹ́mọ̀ oníjó ni òun jó lọ ìgbà tó fi wá máa padà bọ̀ tó fẹ́ kí ọba yẹn bàbá wa rò pé àwọn onírò páwọn ní tó ń nawọ́ sí ẹ̀mọ̀ para rẹ̀ ò balẹ̀ so wọn ò wá sóògbà tó farabalẹ̀ kí bàbá wọ ní rìsà ẹni pé táwa bá rí lórí social media tá a bá tí ì rí ìtọ́rọ̀ mọ́ àyè gbà á gbọ́ nígbà táyé kọ́rẹ́sì kọrin wèrè la fi ń wo wèrè bẹ́ẹ̀ bá gba ìyàwó mi mo lè gbà lè gbọmọ ẹgbẹ́ mi a máa jà ọ̀pọ̀lọpọ̀ kẹrin kọkọrin ni abu ni kí ló fọ orin tọkọ ta ní kọrin mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ́ ta ló gbà ìyàwó rẹ̀ ó sì jẹ́ pé tẹ́ ẹ bá kọ̀ sọ pé tẹ́ ẹ bá na ọmọ ẹsẹ́ mi tó sọ pé tẹ́ ẹ bá gbà ìyàwó. ìní tí nǹkan bá ń ṣẹlẹ̀ èèyàn ó ṣèwádìí ló fi lè mọ bó ṣe dá sọ̀rọ̀ kì í kàn sí pé ọmọ ìyanu lágbárí dá sọ̀rọ̀. àdúpẹ́ ṣáájú àwọn ìpàdé lọ́balọ́ba Èkó ní bàbá ìpàdé àtìlẹ̀kùn mọ́rí ṣe ńgbà tẹ́yìn ò ní mọ̀ wọn ò sì ní jẹ́yìn alábòsí ó mọ̀
ìpàdé ti wáyé lára àwọn bàbá wa tó lọ́lá tó nífọ̀n tó léèkán tó jẹ́ èèkàn nílẹ̀ Yorùbá ni ló pe àwọn bàbá wa méjèèjì tí àpèjẹ kò síjà àwọn èèyàn tó ń gbé lórí social media ni àwọn ò lè mọ̀ pera wa kọ̀tán ìjọ orí social media ó yàtọ̀ kò sì sí tó burú níbi kó ń kálukú ọmọ báńdírì rẹ̀ báńdírì Aláàfin ni báńdírì Ọ̀ọ̀ni ni báńdírì Aláké ni báńdírì Àwùjalẹ̀ ni báńdírì Ọ̀wá ni kò sí tó burú ń bẹ. ẹjá sọ̀rọ̀ àlàáfíà nílẹ̀ Yorùbá ẹ sì já kún Aláàfin lọ́wọ́ lórí ìdáàbòbò ilẹ̀ Yorùbá. ẹ wo tó ìṣọba ti ṣẹlẹ̀ ní gbogbo Òkè Ògùn mọ́ Ọ̀yọ́ wa nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ wa lónìí lẹ́nu tí bàbá yìí dé àwọn ọmọ mọ iye owó mílíọ̀nù tó ti bọ́ lára wọn kéèyàn tó lè pe àwọn ọlọ́pàá kó ti di area commander ó tó máa légun àwọn agro ranger civil defence vigilante àmọ̀tẹ́kùn OPC sọ̀lúdẹ̀rọ̀ kí gbogbo wọn tó kóra wọn jọ Àgbẹ̀kọ̀yà kí gbogbo wọn tó kóra wọn jọ kí wọn tó máa dọdẹ àwọn ọ̀tá lọ. Because I always tell you àwọn Fúlàní tí wọ́n lé ní Kwara tí wọ́n sọ sẹ́ńbẹ̀ gbogbo owó ransom tí wọ́n bá gbà wọn ò lè máa di owó kí 50 million 100 million 200 million kí ni wọ́n ń ṣe wọ́n fi ń ra màálù ńlá àwọn ará Kwara ìní wọ́n fi ń sọ pé kí wọ́n ti kára kan paná wọ́n mọ tí wọ́n ń sọ ibẹ̀ wọ́n ti ń rí owó yìí náà tẹ́ ti fi ń ra màálù tí wọ́n bá wá ti fi ra màálù tán màálù yẹn wọ́n wà á máa dà kó bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé táwọn bá ń gbowó rìn kí tọ́lọ́pàá bá máa wọn tẹ́ ń bá owó tó pọ̀ bẹ́ẹ̀ níbo wọ́n ti rí jẹ̀bẹ̀ tí ó gbọ́mọ lé wọn lọ́wọ́ ìní wọ́n fi wá ra màálù yẹn tẹ́ bá wà wọn tí wọ́n kọ́ lé pẹ̀lú bọn ìgbà táwọn ọlọ́pàá dé bí àtàwọn òṣìṣẹ́ aláàbò wọ́n fi màálù wọn lẹ̀ wọ́n sá lọ gbogbo màálù tẹ́ fowó ransom rà nìyẹn so ni wọ́n wá ń gbé bọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ọwọ́ tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ti gbọ́ ojú ẹsẹ̀ ni bàbá pé gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò tó ó délẹ̀ o in tí gbogbo ọmọ Yorùbá ọmọ rò lọ́kàn Aláàfin náà ni pé báwọn bàbá rẹ̀ ṣe ń dáàbòbò lánàá iná ní kò dáàbòbò Aláàfin sì dìde ó sì gbé wọn dìde dòní náà ni wọ́n sì ń bẹnu gbó làwọn ẹ̀ṣọ́ ń bẹnu gbó láyé bàbá wa Aláàfin Ọ̀yọ́ àná náà Lámídì Àtàndá Ìtàn ilẹ̀ rẹ̀ bàbá gbé àwọn fìjìláńtẹ́ dìde tí wọ́n sì láwọn àwọn ibùba tí wọ́n ṣe fún wọn láwọn inú igbó àtọjú náà láyé bàbá wa Aláàfin Ọ̀yọ́ àná ẹ lọ síwádìí àwọn ìdáàbòbò ilẹ̀ Yorùbá nù nígbà ayé Buhari bàbá kọ lẹ́tà sí Buhari nígbà táwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní dà wá láàmú ilẹ̀ Yorùbá kó tó di polóyè Ìgbòho lọ sí Ìgàngàn nígbà ọ̀yá wọn fẹ́ wú kéèsì ẹ̀sùn kan sí bàbá lẹ́sẹ̀ bàbá láti wá pe Olúbàdàn Sálíù Àkànmọ́ Adétúnjí pé èmi ò ní lè sọ̀rọ̀ mọ́ báyìí wọ́n ti fẹ́ gbé ti àárọ̀ Òkè Ọ̀yà dé ìwọ Olúbàdàn wọ́n ni ọmọ sọ̀rọ̀ ẹni bàbá wa fi ń sọ̀rọ̀ ńgbà náà ọ̀pọ̀lọpọ̀ kan ń bẹ bẹ́ẹ̀ mọ̀ ìgbà míì ń bẹ Aláàfin lè pe bàbá wọ Ọọ̀ni ẹ̀yin ni ẹ sọ̀rọ̀ báyìí ìgbà míì ń bẹ Ọọ̀ni lè pa Aláàfin ẹ̀yin ni ẹ sọ̀rọ̀ báyìí ìgbà míì ń bẹ bàbá wọ Ọọ̀ni àti bàbá wa Aláàfin wọ́n lè pe Aláké ẹ̀yin ni ẹ sọ̀rọ̀ báyìí unity táwa ń fẹ́ nìyẹn tí Ọọ̀ni bá ṣe àṣeyọrí kan ojúṣe gbogbo wa ni tAláàfin bá ṣe àṣeyọrí kan ojúṣe gbogbo wa ni ẹjá gbàgbé ọ̀rọ̀ ọjà bíjà bá ń bẹ láàrin ara wa kì í sígbà tí ọ̀tá fẹ́ fogun jà wá àwa tíjẹ́ ìbá sú wa á padà bẹ́ẹ̀gbà ẹ̀jẹ̀jẹ̀ ìjà kọ́kọ́ lé ṣẹ́gun ọ̀tá náà báwọn bàbá wa ṣe máa ń ṣe ńlẹ̀ Yorùbá nù tíjà bá ń dé wọ́n bára wọn jà ṣùgbọ́n tọ́ta ìta bá fẹ́ dé wọ́n gbé jáàtì wọ́n lọ ṣẹ́gun ọ̀tá ìta òsì tọ́ra wọlé wa láyé Àfọ̀njá tá a fi dàálẹ̀ táwọn Fúlàní fi gbalẹ̀ wa nù. Look at that nígbà tó burú fún Àfọ̀njá ránṣẹ́ pé èèyàn bíi méjì mẹ́ta ó ránṣẹ́ pé Ṣọlágbẹrú lókè Ṣúnà Gbàmí orin ogun ní nǹkan tí wọ́n fi pa Àfọ̀njá kí ló ń gbẹ̀yìn gbogbo wọn ni Fúlàní pa tán àti Ẹdun ni o àti
àti kí lorúkọ ẹ̀ ní o èwo ni òkúkú Fúlàní torí ńgbà tó ṣòro fọmọ ìyá wọn ò gbà á. ìdí nu tó ṣe pé ìtọ́ ọmọ rán wa létí ẹjá wá ọ̀rọ̀ àlàáfíà lẹ̀ Yorùbá èyí tẹ́ fẹ́ jẹun lórí social media àtúbọ̀tán yín ẹ máa fi ṣeré ẹ rówó náà alábòsí a máa lówó wọn a máa kọ́lé wọn a máa rọkọ̀ wọn a máa bímọ àtúbọ̀tán alábòsí ìdá nígbẹ̀yìn ayé. sọ̀rọ̀ àbólẹ̀ Yorùbá láàmú fi ṣàwẹ́wà ẹ rí ní ìsìn o ẹ tún lọ kọ́lẹ̀ ẹ wò gbà tá a ti ń pariwo lórí ọ̀rọ̀ Kwara Kogi àti gbogbo bẹ́ẹ̀ ti fẹ́ wọ ilẹ̀ Yorùbá ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkìtì tá a ti ń pariwo bọ̀ ẹ rí ní ìsìn àtúntì bá wọn wá oúnjẹ báyìí gbogbo wọn ní ìsinmi tí wọn tó wá bẹ̀rẹ̀ prógámù lé lórí inú wọn wá ní já gbádùn wọn wá ní mẹ́nu kún bẹ́ẹ̀ mọ́ wọn ò sì ní pọ́ńtẹ̀ lómi lè jáde ó tún ti ṣẹlẹ̀ ó tún ti ìgbà tẹ́ bá wà á gbọ́ kí ni ṣẹlẹ̀ táwọn èèyàn fẹ́ gbọ́nù pé à ń jọmọ Yorùbá. èyí nǹkan ti wá ní bákan náà mo pósìtì fọ́tò finance minister Wálé Ẹdùn wọ́n ti gbé lọ sílùú òyìnbó fún ìtọ́jú àwa bẹ̀ Ọlọ́run bá wa fún lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá bá wọn débẹ̀ àlèmọ́ tó ń ṣẹlẹ̀ a rí i pé ọ̀gágun àgbà Taoreed Lágbájá bí wọ́n sì gbá wọn náà lọ fún ìtọ́jú ni at the end of the day wọn ò yé wọ́n ti dẹni tọ́wọ́ káàlẹ̀ sùn tó ń jẹ́ àdánù tó ń jẹ́ ọ̀fọ̀ ńlá àti òfò ńlá fún wa nílẹ̀ Yorùbá pàápàá nípínlẹ̀ Ọ̀ṣun pàápàá nílùú Ìlóbù tó ń jọ́fọ̀ ńlá fún wa. Wálé Ẹdùn náà ni àti ń gbọ́ bí ọjọ́ mélòó kan kí wọ́n tó fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti gbé wọn lọ sílùú òyìnbó lọ fún ìtọ́jú. Now ẹ wá já ṣàlàyé ọ̀rọ̀ fún wa because tá a bá sọ kò ní yé wa ọ̀pọ̀lọpọ̀ sì ní mọ tí ń ṣẹlẹ̀. tí a bá gbàgbé ńgbà tí Wálé Ẹdùn àti General Taoreed Lágbájá tó sick kò sí President Tinubu Nàìjíríà kò sí Vice President náà ní Nàìjíríà nígbà kò sì kèé sì rí bẹ́ẹ̀ káàrẹ ọmọ sí lórílẹ̀-èdè kí igbákejì ààrẹ náà ọmọ sí lórílẹ̀-èdè ọ̀gágun àgbà wọ́n ti gbé lọ lóyìnbó níta gbọ́ tá a yọ gbọ́ ni pé gáàsì wọ́n fi sí ọ̀gágun àgbà níta wàá yọ gbọ́ nù torí pé èdè Yorùbá là ń sọ á sọ kọ́ba àleye wa kábà lè mọ tí ń ṣẹlẹ̀ kí Yorùbá sì lè mọ̀ ká sì jẹ́ kó rí wó pé nígbà wọ́n ní pé gbogbo ẹ̀ sì kí ààrẹ padà níta gbọ́ ni pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́dún tó lọ. tí ẹ bá wò á ṣe àyájọ́ October 1st gbogbo ọgbà tá a yẹ ká ṣe àyájọ́ October 1st Èkó ni ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wà nígbà tó yẹ ká ṣe àyájọ́ October 1st Èkó l'Aṣíwájú wà. tẹ́ ẹ bá wò ẹ rí i pé ẹgbẹ́ tuntun kan ẹ̀sẹ̀ ń dìde wọ́n ti ń kóra wọn bẹ́ẹ̀ àwọn aróòkè ọya wọ́n ti ń kóra wọn wọ́n team up ìyẹn là ń rí. àwọn Yíbò kan náà wọ́n darapọ̀ mọ́ wọn Ràúfù Arẹ́gbẹ́ṣọlá nílẹ̀ Yorùbá òun náà darapọ̀ mọ́ wọn gbogbo wọn team up ìyẹn là ń rí láti yẹ àga mọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nídìí. ọrọ̀ ajé tí Tinubu bá ní Nàìjíríà ọrọ̀ ajé tó burú gbà ní gẹ́gẹ́ bí táwọn àgbà sọ wọ́n ní ibi tí wọ́n ń bá lọ tí Tinubu ò bá gbàjọba gbogbo èrò ni wípé kí dọ́là ó di 20,000 naira torí pé kí ni àwọn ti ní dọ́là tí wọ́n ti kó pamọ́ lé kò sí tọ́ka róòkè ọya ẹnígbà tí ààrẹ dé dọ́là bẹ́ẹ̀ ṣe yọ sọ́bsidì kúrò níbi owó epo tí wọ́n ṣe gbogbo ẹ̀ báyìí dọ́là bẹ̀rẹ̀ sí ní fò ní tí dọ́là fi ń lọ bí 1,900
ẹ wá wò lónìí báyìí dọ́là ò ju 1,450 lọ mọ́, ó ti ń já wálẹ̀ padà, ó ti ń já wálẹ̀ padà, ó ti ń já wálẹ̀ padà. Torí kíni? Ọgbà tí Dangote refinery bẹ̀rẹ̀ iṣẹ́, tí à ń rí epo tí wá rà ń bí, tí Dangote náà tó wá export epo lọ fún wọn ta, ibi tí àwọn NNPC ti lọ import epo wá, Dangote tó ń export epo fún wọn, owó wa ti ń dá. Torí pé ohun tí wọ́n wá ń rà lọ́dọ̀ wa ti ń pọ̀, ó ti ń pọ̀, bẹ́ẹ̀ lówó ọmọ dá sí. Kò wá ọrọ̀ ajé tẹ́lẹ̀ gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní wọ́n, tàbá wá wò láti bí oṣù bíi 4 sẹ́yìn sóṣù 5 ọrọ̀ ajé wa wá dúró. Tẹ́lẹ̀ ní ìsìn báyìí tó bá ra nǹkan ní 20 naira lónìí, o lè dọ́jà lọ́la kó tó bá 15 naira, kò sí yẹn mọ́, ó ti dúró. Àfi kí tí nǹkan bá máa dínwó díẹ̀díẹ̀, gbogbo àwọn Coca-Cola mineral tá à ń mu gbogbo nǹkan, ó yẹ kí gbogbo wọn ó ti less, gbogbo wọn náà ti máa wálẹ̀. Ṣùgbọ́n bí táà ti ní ṣòro ẹni tí Minister of Power Adélabú tó ti fowó kówó ná, ìyóò ní ṣòro wa ọ̀nà àbòmí lèyùn. Mo sì ń bọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tiẹ̀, mò ń bọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tiẹ̀, ẹjẹ́ ń gbé ti iná lé ọ̀rọ̀ lélèyùn, èmi ó sọ gbogbo ọ̀rọ̀ ń tọ̀rọ̀. Now ààrẹ wá sí Èkó nígbà tá à ń celebrate bí ọjọ́ 11 ni ààrẹ lò lÉkòó. Mo rò yí pé October 5 October 6 ẹni ààrẹ tó kú lÉkòó. Kí lẹ rò pé bàbá sì rò kí lè máa fi ewédú jẹ? Kí lẹ rò pé bàbá sì rò kí lè máa fi ewédú jẹ? Kí lẹ rò pé ó lè gbé ààrẹ sá wá sí Èkó lásìkò tá a fẹ́ ṣe àyájọ́ ọjọ́ òmìnira tí Nàìjíríà ó pé 65 years. 65 yẹn sì ṣe pàtàkì. Torí ìgbà tá a bá tó ṣe mí ìbá yẹn, ìgbà tá a bá ṣe 70 ni ó tó fẹ́ lágbára bẹ́ẹ̀. Kìí dẹ̀ ṣe ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Òkè ṣé bàbá náà ni ó wà mẹ́gbà tá a bá ṣe 70. Ó dàpọ̀ àwọn náà ni, àbí tá a bá calculate ẹ̀ ọdún 4 míì. Ó dàpọ̀ àwọn ni wọ́n wà ń bẹ̀. Ọdún 5 míì. So báwọn ẹsẹ̀ lo ọdún 2 báyìí ni. Ọ̀dà àwọn náà ni àwọn máa wà ń bẹ̀. Àwọn wọ́n wà mẹ́gbà tá a bá ṣe 70 anniversary Nàìjíríà kú ju gbogbo àwọn tó ń darí wa lọ gan jàre. Àwọn tó ń darí wa gan lọ ju Nàìjíríà lọ, àwa ní Nàìjíríà jù lọ. Now ìta àgbọ̀ wọ́n tó fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwọn ará Òkè Ọya ni. Torí kò yọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá. Ìpẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ojúlówó tí ó kọ́kọ́ jẹ ààrẹ láyé Tinubu ni. Gbogbo alamọ controversy tó wà lórí ọ̀rọ̀ Ọbásanjọ́, Yíbò ni bàbá rẹ̀, bàbá Yíbò ni kinní kan ni, bí ọba ti ẹ̀jọ́ bẹ́ẹ̀ náà. Máa yẹ ẹ̀mẹyẹ ọmọ Yorùbá láyé ìṣèjọba Ọbásanjọ́, ìyìn tó kú ìtàn bá ti ẹ̀jẹ̀. Tàfá Balógun, àwọn ará Òkè Ọya ń fọwọ́ rọ ọmọ tiwọn lórí, Yíbò ń fọwọ́ rọ ọmọ tiwọn lórí. Tàfá Balógun dà national ID card tá a tún rí gbà, mọ́tẹ́ fojú ọmọ Yorùbá rí lórí ẹ̀. Ṣebí national ID card ńlá nígbà tó ṣe pé à ń laminate paper lásán ni àárí gbàdọ̀ lámọ́. Àwọn Haúsá kí wọ́n ṣe fúnra wọn lórí ẹ̀. Ayé Ọbásanjọ́ náà wọ́n pa Bọ́lá Ìgè. Kí la gbọ́n pa ìdọ́là? Ẹ wá sọ fún mi pé Yorùbá ni kódà sánsan. Tinubu débẹ̀, gbogbo ibi tí Yorùbá òde rí lónìí á débẹ̀. Gbogbo ibi tí Yorùbá òde rí nípò láàdì. Ó tún wá ṣe ń tọ́da ìyá wa obìnrin ló gbé sí immigration, adé custom, gbogbo ibi tí Yorùbá òde rí ó kọ́ ọmọ Yorùbá rẹ̀ lọ rẹpẹtẹ. Ọ̀gá ọlọ́pàá tí Buhari fi lọ ọdún 8 rẹ̀, Fúlàní ní máa fi sí ọ̀gá ọlọ́pàá. Báwọn náà bá fi Yorùbá bẹ́ẹ̀, ẹ̀yà àgbàlẹ́gbẹ́dẹ́ bá fún wèrè lọ́kọ́, ọ̀dọ̀ ara ẹ̀ gan ni ó roko sí. Ìtẹ́ ti kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ìtẹ́ bẹ̀rẹ̀ nu sáwà wá láwà báwọn yí padà.
kí sẹ́ni tó fà á gbogbo ọ̀nà táwọn oníjẹkújẹ Òkè Ọya fi ń rí owó Tinubu gbẹ́gi lé èyí lẹ̀lẹ́ ń bọrọ̀ ajé yìí jẹ́ gbogbo tẹ́ ẹ ti bàjẹ́ yìí ni wọ́n fẹ́ tò tí ẹ bá ṣe pẹ́ni tọ́lọ́ ń gbà fún àtàwọn ọlọ́pọlọ pípé ti Tinubu kó rọra ṣe rò pé tí wọ́n bàjẹ́ ṣe tó lọ́dún mẹ́wàá ni eré tí ọkọ̀ tí Tinubu gbámú ti ń sá eré àsápajúdé ni láti lè délẹ̀ lérí kó sí tán wá ó ní àárọ̀ ò ní wá o àmọ́ àgbàdùn yóò nira torí wọ́n ti bàjẹ́ nígbà tá à ń ya owó tá a fi ń sáfíìsì dọ́là àwọn èèyàn gbogbo ọlọ́pàá àwọn gómìnà wa gbogbo wọn mọ̀ nígbà Tinubu sì débẹ̀ owó tí wọ́n ń wéèsì yẹn táwọn ará Òkè Ọya ìrọ̀ ìtàsí ní ẹ̀yẹ gómìnà ×5 owó táwọn gómìnà ń gbà láyé Buhari Tinubu ń fún wọn fàpèjúwe tó bá ṣe pé 10 billion naira ni wọ́n ń gbà tẹ́lẹ̀ láyé Buhari 50 billion ní Tinubu ń fún wọn báyìí. So gómìnà tí ó bá wá ṣe nǹkan kan sípínlẹ̀ rẹ̀ tí ò forí pípé ṣe ó kù sọ́wọ́ wa ó kù sọ́wọ́ rẹ̀ àwa láàbí pé bàbá o accountability ó yẹ kó wà kò sẹ́ni tí ó bí wọn àfi ká máa jójú ẹlẹ́yà tẹ̀lé wọn kí ìyọ̀n ni wá ń bí wọn nínú. Tẹ́ bá wò láyé Buhari ọ̀rọ̀ à ń negotiate pẹ̀lú àwọn bandits lórí Facebook ẹ má bá wa tẹ love ẹ má tẹ like lórí Facebook àmọ́ bẹ́ẹ̀ flag bẹ́ẹ̀ network ni orí Starlink láwa àtẹ̀túnmọ́ tó ń dé. Tẹ́ bá wo èmi ní Bauchi bro ló ní nǹkan kan kí Tinubu tó dé àwọn agbésùnmọ̀mí ti gba gbọ́dọ̀ wọn ń láti máa dúpẹ́ pé ọpẹ́lọpẹ́ Tinubu lára àwọn. Nígbà Tinubu wá gbé àwọn ológun dìde ọyẹ ẹlọmọ kojú wọn wèrè la fi ń wo wèrè àwọn olórí wọn náà wọn á bẹ̀rẹ̀ sí ní pé àwọn ẹ̀ pé náà ara àwọn wa náà ni a mọ̀ bá wọn dáálọ́ọ̀gì ni nígbà stéètì ní tó ń fẹ́ ni bí Tinubu ṣe lágbára tó tí Ṣèyí Mákindé bá níbi tó ń lọ ní Tinubu ọ̀kẹ́lẹ̀ lágbára lé lórí àfi tí wàhálà bá ṣẹ̀ tán bá declare state of emergency ń bẹ̀ ẹ wá ohun tó fọ́ ni gbogbo ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ ní gbogbo ìpínlẹ̀ wọn lókè ọ̀yà hàn ìjẹ́ rí kí wọ́n declare state of emergency ńbẹ̀ káwọn ológun ọlọ́gbàkóso bẹ̀ kí wọ́n lè flush gbogbo àwọn people out wọn ò ní ṣe torí pé agenda àwọn ni lọ́wọ́ àti pé àwọn bandits ẹ̀rì máa rí wọn wọ́n gbé wọ́n wọ military armor wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n máa lọ camouflage wọ́n wọ̀ wá aṣọ ológun wọ́n máa kó ìbọn tí ò sí lọ́wọ́ ológun àwa lè pàréèdì ìbọn báyìí lọ́dọ̀ tí wá ń bí gbogbo ẹ̀ wọ́n ń ṣe títí wọ́n wá dé tìpé tó bá di October 1st tá a fẹ́ ṣe àyájọ́ ọjọ́ ìgbòmìnira because ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ tí ò yẹ ká sọ ṣùgbọ́n torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tá a bá sọ àní mẹ́ta ní lókè àní mẹ́tí ń kojú ẹni tá a ní lókè débi wípé wọ́n fẹ́ pa bàbá nígbà ọ̀pọ̀lọpọ̀ gbẹ́ nísìnyí pàápàá àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀rọ̀ local government ò sí local government inú ọ̀pọ̀lọpọ̀ ń dùn Wálé Ẹdùn ní kínní ìní ò rìlíìsì owó àwọn ṣé ti yín ni tí ń ṣẹlẹ̀ ó mọ̀ ṣe o bí lágbájá ṣe lọ rèé o ọ̀gágun àgbà Taoreed Lágbájá tọ́fẹ̀mí ẹlẹ́ẹ̀lẹ́ fọmọ Yorùbá Tinubu náà gbére ẹlẹ́ fọmọ Yorùbá Wálé Ẹdùn gbogbo àwọn tó kó bẹ̀ gbogbo àwọn Wálé Délé Aláké gbogbo àwọn tí bàbá kó síbẹ̀ yẹn Fẹ́mi Gbàjàbíàmílà ni gbogbo wọn mọ̀ pé ojú ogun làwọn ń lọ. Ìta gbọ́ wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba ó ti di ẹ̀kejì báyìí tí láyé ìgbà tí wọ́n fi mú ọ̀gágun Taoreed Lágbájá tí wọ́n fi mú kúrò ńlẹ̀ ààrẹ àti igbákejì ààrẹ wọn ò sí ní Nàìjíríà ńgbà náà èyí náà tún lọ Google gbogbo inú ìwé ìròyìn kún bẹ tí wọ́n bá wà Nàìjíríà
October 1st ó yẹ ká ṣe ẹkùn bàbá wà torí ìbéèrè tá a béèrè ni wípé kí ló lè mú wa cancel October 1st nígbà tọ́rọ̀ ajé ti ń padà ṣèbí tó yẹ kí bàbá bá wa sọnù pé kó jáde pé tó gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àsìkò dẹkùn wa la wà yìí ìlú ti ń dá ọrọ̀ ajé ti bẹ̀rẹ̀ sí ní dá àwa náà rí pé epo ti ń wálẹ̀ padà dọ́là náà ti ń wálẹ̀ epo ti ń wálẹ̀ ní bí ọjọ́ mélòó kan Dangote lóhùn tó ń dínwó bí epo sìmẹ́ǹtì nkọ́lé nìsín 200 naira ó ti fi já kúrò lórí rẹ̀ díẹ̀díẹ̀ náà ni kí ló wáá dé tó yẹ pé ìgbà tó yẹ káàdé ó wá sọ̀rọ̀ táàdé ò fi ṣe ìta gbọ́ àwọn ará òkè ọya ni àwọn ológun ọwọ́ ti tẹ gbogbo wọn ìta gbọ́ àwọn 16 ni ìtò wá dùn mí ni wípé Sahara Reporter gbogbo tí bá ń lọ pátá kódà káwọn iléeṣẹ́ ológun tó sọ ní o kíbi kan tó gbé ní o yóò ti rí líǹkì yẹn yóò ti gbé kò mẹ́nubà lọ́rọ̀ tó ṣe wípé gbogbo àwọn ológun 14 ló wá látòkè ọya 2 wá láti inú ẹ̀yà míì gbogbo wọn ti rí kó now Sowore Ọmọyẹlé Sowore wá sí rálì lánàá wọ́n béèrè pé kí wọ́n dá Kanu sílẹ̀ Nnamdi Kanu àwọn Biafra kí wọ́n dálẹ̀ wọ́n wá níjọ́ Monday nínú rálì rẹ̀ lọ wo gbogbo kíìpù yẹn ń bẹ lórí social media ó ní kò ní ṣiṣẹ́ oníkàwé yìí ó ti ṣọ́ọ̀bù Aso Rock làwọn ó ti lọ ṣe rálì nígbà tí kú ṣẹfẹsẹ tó fẹ́ẹ̀n ní ẹnu Aso Rock àwọn yíbo dẹ̀ pọ̀ l'Àbújá ẹwé ètè ọ̀tá Yorùbá o àwọn yíbo pọ̀ l'Àbújá Haúsá pọ̀ l'Àbújá Yorùbá ò ní population tó pọ̀ tẹ́ ń bá ti wá jáde gba àwọn yíbo wọn ó gbé ṣọ́ọ̀pù wọn tì ẹ wo kí wọ́n ti ṣọ́ọ̀pù kí wọ́n ti lé kí wọ́n mọ kẹ́nìkan kọ́ mọ̀ sí ṣọ́ọ̀pù irú ẹ̀ làwọn IPOB àbẹ̀wò ni wọ́n ń pariwo nílẹ̀ yíbo ṣé Sowore níjọba tẹ́ ń bá gbé ní ìsàwọn yóò ní wọ́n gbé àwọn mọ̀ sí ṣọ́ọ̀pù àwọn ó ṣe rálì Aso Rock kí wọ́n sì ń ṣe rálì lọ Eagle Square ń bẹ fẹ́nikẹ́ni tó bá fẹ́ ṣe rálì ẹ̀ lọ ọbẹ̀ tẹ́ bá wá dé tẹ́ occupy entrance Aso Rock pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ tó náà mọ̀ tí ò sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n wá máa kọ́ àwọn èèyàn àwọn tó máa ń sponsor wọn wọ́n wá sponsor wọn wọ́n wá pọ̀ ń bẹ̀ tẹ́ bá ti wá bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ pé wọ́n free Kanu ni nígbà bá kẹ̀yà ẹ̀kàn ni wọ́n kàn yí sí nípa ìlú tí Buhari bàjẹ́ tí ti ń bàjẹ́ bọ̀ tipẹ́ tí Tinubu ń wọ ojútùú sí wọ́n bá láwọn ò lọlé mọ́ ìjọba lọ fi ọlọ́pàá lọ fi tí a gà sílé wọn nígbà báyá wọ́n bá láwọn sọ́jà ní wọ́n ti ń dẹ wọ́n ń pàwárà sọ́jọ́ wà fi lè fi style wọlé bí wọ́n ṣe ń ṣe káàkiri irú èyí tí wọ́n ṣe ní Madagascar wọ́n wá lo sísítẹ́ẹ̀mù yẹn Sowore wà rí sí pé revolution tí Sowore ti ń pariwo revolution ló dé yìí o revolution ló dé yìí o shine your eyes use your brain ọmọ Yorùbá because gbogbo èyí tí wọ́n ń ṣe ọ̀nà láti di ìtẹ̀gbàjọba lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni I'm telling you the truth tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ́ lẹ́tí mọ́ because kò sí ẹ̀ka tó fẹ́ bà mí lẹ́rù bí mo bá dé ṣé kí wọ́n má bàa pa mí kí n má bàa kú so tẹ́sẹ̀ ń pa ọmọ Yorùbá lójoojúmọ́ so sáwà ní òkú tí ń rìn ní àlàyé láwa náà so ṣé kí wọ́n má bàa pa mí ìjọ tó lọ́n bá lẹ́dọ̀ òkú àmọ́ àwa náà kò pa tiwa tá a bá lè léèyàn lókè tí wọ́n ń forí ara wọn lakú ọ̀gágun Taoreed Lágbájá ti lọ Wálé Ẹdùn ló wà lẹ́sẹ̀ kárí ẹsẹ̀ kan ọ̀run yìí Aṣíwájú Ahmed Tinubu ni wọ́n ń dààmú rẹ̀ yìí ẹ wo lórí ọ̀rọ̀ tax reform lásán kí igbákejì ààrẹ Sẹ̀tìmà ó sì lè jáde kó lóun ọmọ kankan pa rẹ̀ nígbà yẹn tó sọ nínú news ó ní alága kọ́mítì o torí gbà wọ́n mọ̀ pé kò lè gbè wọ́n pẹ̀lú jẹkújẹ gbogbo tí wọ́n ń ṣe nù Aṣíwájú fẹ́ dá state police ilẹ̀ wọn ò gbà Aṣíwájú fẹ́ dá forest guide ilẹ̀ wọn ò gbà fún
gbogbo tásíwájú fẹ́ ṣe lò aṣíwájú fẹ́ empower pé kí state ọmọ control resources rẹ̀ wàhálà dé ó ti fún state ní ultimatum ní ìsẹ̀yìn náà lè ṣe náà fúnra yín kọ́ má jẹ́ pé federal government nìkan ló ọmọ control náà àbí ìtọ́wá yẹ ká mójútó kí gbogbo àwa tá a wà ní south west kí gbogbo wọ́n pawọ́pọ̀ a lè ṣe náà iná tí Èkó bá ṣe lásán ó fún Èkó ó fún àti Ògùn níná nígbà táwọn iná wọn bá dáa tán wọ́n ẹ̀yìn Ìbàdàn àbí Ọ̀ṣun ni sẹ́yìn náà ẹ wá gbà àbí Oǹdó ni ẹ wá tọ̀wù nítorí ká mójútó nìyẹn so ibẹ̀ làwọn ti wá máa ṣe rán dandan lórí social media tó o mọ tí ń lọ nílẹ̀ Yorùbá tó o mọ tí ń lọ ọwọ́ ti tẹ gbogbo wọn wọ́n ti tẹ gbogbo wọn October 1st yẹn kìí ṣe pé wọ́n fẹ́ gbàjọba yẹn gan wọ́n fẹ́ pa síwájú Bọ́lá Ahmed Tinubu ni àwọn wo àwọn aróòkè ọya I'm telling you the truth síbẹ̀ láti wá jókòó ńlá àwọn ọmọ Yẹlé Sowore wá láwọn fẹ́ ṣe wọ́n ti ṣe rálì yẹn wọ́n ti ṣe kinní ẹ̀ lánàá wọ́n tó bá ti di ijọ́ Monday tó ń bọ̀ October 20 sì ti ní í ṣe lọ́dọ̀ tiwọn ìgbà tí wàhálà EndSARS so ìyẹn ni àwọn ọ̀dọ́ àtàwọn èèyàn tí inú ń bí ń gbà náà wọ́n wá fẹ́ gbé lọ pé káwọn ọ lọ síbẹ̀ now àwọn kan náà ti wá ń dìde láti ṣe káńtà fún tí wọ́n fẹ́ ṣe tó bá wá di wàhálà wọ́n ní ààrẹ Tinubu ló káwọn tọ́ọ̀gì dìde o kí wọ́n wá máa bá wọn jà ọ̀rọ̀ Nnamdi Kanu ilé ẹjọ́ ń tra rẹ̀ lọ́wọ́ ṣé kìí ṣe ọ̀daràn ni àbí ṣé gbogbo etí wa di àbójú wa fọ́ gbogbo ìgbà tí wọ́n fi ń fa wàhálà lọ́wọ́ tí wọ́n ń pè tó sọ pé tó fẹ́ gbọ́ ni pé ọlọ́pàá mélòó lẹ ti pa táwọn yẹn sọ fún pé àwọn ti sun iléeṣẹ́ ọlọ́pàá ìlàsánà àwọn ti ṣe báyìí àwọn ti ṣe báyìí tó ní tí wọ́n bá rí Tinubu kí wọ́n pa tí wọ́n bá rí nǹkan Lagos State government kí wọ́n bàjẹ́ ṣé a ti gbàgbé wọ́n sì bá Lagos State jẹ́ gan TVC Yorùbá lónìí ti wá ní gbogbo property Yorùbá ti ń bẹ́ẹ̀ wọ́n kì í náà bọ̀ wọ́n property Ìgbò kan báyìí wọn ò fi náà sí lẹ́kọ̀ọ́ sórí wa ti kú ni àbá àti jáde dìrìn àbá àgbádùn kí wọ́n kó wa lọ àrùn lọ tọ́jú àbá ẹ̀gbọ́ àwọn Christian tó jẹ́ Yorùbá Christian tẹ́ ń lé àsì pẹ̀lú wọn àbá ẹ̀gbọ́n tí Nnamdi Kanu sọ pé èèyàn ẹni tó bá jọ́sìn lẹ́yìn yìí Yorùbá pásọ̀ pọ̀ máa lé ní gbogbo oyún àgbọ́ lẹ́kọ̀ọ́ tẹ̀lẹ̀ tí ń rówó tó láwọn ó change orúkọ Òyìnbó sí Òyìnbó ẹ ti gbàgbé please kí ni máa ṣe wá náà iná wá ṣe wá rí báyìí àṣẹ wá yàyàkuyà báyìí so ìwà ni Kánú yẹn ni àwọn Sowore pẹ̀lú àwọn tí wọ́n ń sponsor àwọn tí ń lé àṣì pẹ̀lú wọn lábẹ́nú iná máa fẹ́ fi gbé ànọ́dá kù mí dìde alẹ́ ní ọ̀yà lóòrùn kọ́ ya níbù kábà lè mọ̀ torí pé tó bá ṣẹlẹ̀ àròyé lè mọ́ta mọ́ October 1st tá a lò lọ yìí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run ò fún wọn ṣe ọwọ́ ti tẹ gbogbo àwọn ológun iṣẹ́ abẹ́nú lè yùn ẹ̀yin náà fi mú filẹ̀ alájà bá sì tẹ̀ ń parọ́ ni ẹ fi mú filẹ̀ bẹ̀tọ́ ọmọ Yorùbá ojúṣe gbogbo wa ni ọ̀rọ̀ Nnamdi Kanu ń bẹ nílé ẹjọ́ tẹ́ bá fẹ́ ṣe rálì ilé ẹjọ́ ni ẹ ṣe rálì lọ kí ni wájú Aso Rock tí Sowore ló fẹ́ gbé rálì lọ tó ló fẹ́ gbé rálì lọ so Sowore ò gbọ́ pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba democracy tí Sowore ló ń champion yẹn o so gbogbo tí bá dẹ̀ ń lọ iní máa ń gbé jáde ọ̀rọ̀ mi ò ti ní jáde tí ó tún mọ iye ara rẹ̀ òun ló kọ́kọ́ gbé jáde kò gbéyún jáde níta wàá rí ni wípé ọ̀rọ̀ Nnamdi Kanu tí ó kàn Nnamdi Kanu kò sí tó fi yàtọ̀ sí terrorist ẹ lọ gbogbo tí ń dálẹ̀ ńlẹ̀ yíbò in tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́lá àtàwọn àgbà yíbò support ẹ̀ ṣe bá rí fídíò gbogbo àwọn èèyàn tí wọ́n pa ẹ wo bẹ́ẹ̀ ṣe pa àwọn èèyàn dálẹ̀ tẹ́ pọlọ́pàá dálẹ̀ irú yẹn ni Sowore ń pariwo kíkún ó release I'm telling you àwa tá à ń jà fún Sunday Igboho nígbà ọ̀rọ̀ gàngàn
wọn ààrẹ rí pé Sunday Igboho pààyàn ni àbọ̀pọ̀ ọmọ Yorùbá kan Nnamdi Kanu láwọn tó jẹ́ Ìgbò wọ́n fojú wọn hàn èèmọ̀ ilé àwọn èèyàn wọn ò fi sọ́pọ́tì ẹ̀. Sit at home every Monday ọjọ́ ajé ẹjọ́ kò lé ẹ ń bá lọ ọjà báyìí wọ́n lọ bà gbogbo nǹkan rẹ̀ jẹ́ wọ́n yìnbọn pa àwọn èèyàn. Tá a bá ń ṣe rálì séyìn wá ní káwọn èèyàn ó jókòó lé ìdá wọn wọlé mọ́ra wọn lórí wọn láwọn ń fàkọ́ya. Sowore ń lọ́wọ́ fẹ́ ṣe rálì lọ́jọ́ Monday yìí tó sì ń dúró lórí wípé Aso Rock làwọn ò lọ lẹ́yìn ìgbà tí kú ìdìtẹ̀gbàjọba tí wọ́n fẹ́ ṣe máa síwájú Bọ́lá Ahmed Tinubu ní October 1st tó fail ní tí wọ́n sọ ní pé kí wọ́n pa bàbá bẹ́ẹ̀ ni tọ́lọ́run ò sì fún wọn sí mọyọ ọmọ Yorùbá tẹ́mi rẹ̀ ọ̀bá lọ sí gbogbo àwọn èèyàn tá a ní téèdé Central Bank ọmọ Yorùbá ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ṣe àsùn. We need to work as a team, my dear brother. We need to work as a team. Nílẹ̀ Yorùbá, gbogbo àwọn lọ́balọ́ba wa, ọ̀rọ̀ ọjà kọ́, ọ̀rọ̀ gbogbo ẹ̀yin olóṣèlú wa, àsìkò tílẹ̀ Yorùbá tó need attention gbogbo wa lélẹ̀ ká mọ ibi tá à ń lọ. Ṣèbí ńgbà wọ́n ń ka ìbò lọ́wọ́. Look at that. Ọbásanjọ́ dìídì jáde ni tó gbé lẹ́tà ẹlẹ́sìn mìíràn jáde. Tí wọ́n sì líǹkì fídíò phone call rẹ̀ tó ní tí àwọn èèyàn táwọn sójà bá jáde kódà àgbà páwọn ọ̀dọ́ jáde páwọn ò fara mọ́ ìbò yẹrù tí wọ́n ṣe Fábíọ́lá kódà táwọn sójà bá jáde tí bá ń pa wọ́n kí wọ́n mọ́ kú òun ta. Bàbá àgbàlagbà tó sì lọ́mọ tó lẹ́bí tiẹ̀. Bá fi jáde nígbà náà mo fi ṣe program gbogbo ìlú fi jáde. Táwọn àgbà nínú iṣẹ́ ológun nílẹ̀ Yorùbá náà fi jáde pé kí INEC máa ka ìbò lọ pé kò sí ní tó jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ìyá náà gbénú ìbájára wa ni awúrú wà bẹ́ẹ̀. So gbogbo tí bàbá yìí ṣẹ̀ṣẹ̀ lò ó ṣẹ̀ṣẹ̀ lò ọdún méjì àtòṣù márùn kèèlò pósù márùn gan. Ọdún méjì àtòṣù mẹ́rin kèèlò ọdún kan tára ti ń ni wọn nígbò sí pé àjẹbánu ni ohun àbájíyà fún èlé tọjọ gbogbo tí ń jẹ tẹ́lẹ̀ ńgbà tí èsè nǹkan tí wọn ìsàlẹ̀ ń bì náà ní nǹkan tí ń lọ bẹ̀. tó ti fẹ́ gbàjọba lọ́wọ́ Tinubu sínú torí wọ́n ọmọ Yorùbá tí ò ní yé ńgbà wọn bá bẹ̀rẹ̀ rálì ẹlẹ́sìn mìíràn tí wọ́n fẹ́ ṣe níjọ́ Monday tí wọ́n náà bá join wọn kò yẹ o ọ̀rọ̀ Nàìjíríà ju òkè lẹ́yìn ó sì máa wò ní wò sàlẹ̀ ọrọ̀ ajé tí ò dá sí Tinubu ni ẹgbẹ́ àwọn tó gbé Buhari wá skílẹ̀ bíi Tinubu wọ́n sọ àjẹ́ńdà àwọn láti táwọn fi gbé Buhari wá torí ilẹ̀ Yorùbá yìí náà ni pé àwọn lájẹ́ńdà àtàwọn kíkó kọ̀bẹ̀ wọn mọ́ fọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ọ̀gá wa ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìta sì ń sọ fẹ́yìn náà nu ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ yàn àtàwọn mínísítà yín ní nọ́mbà wọn lọ́wọ́ wọn èé wálé wọn ò ṣe nǹkan kan gbogbo ń tẹ́ ń ṣe wọn ò jẹ́ ó yọ wọn ò jọ yọ Adélabú tó jẹ́ Minister of Power bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹbí léèrè transformer ẹyọ kan ibi tó gbé sí nípínlẹ̀ Ọ̀yọ́ ìbò tó gbé yín wọlé ní Ọ̀yọ́ state yìí tó náà sì ti wá ìbò sẹ́yìn local government ló pọ̀ jù lẹ́yìn náà ni ìbò Ìdó local government lèmi sì wà bàbá àní ẹbí Minister of Power èmi ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ pa minister mi ìtọ́kè mi tẹ́mi sì mọ̀nú ẹbí pé transformer ẹyọ kan wo ló fún wa látijọ́ ìta ti ń pariwo ọdún kejì rèé kí Minister of Power wa kó wá pè pé Lájí Abbas wàhálà rẹ̀ ṣe wá pọ̀ tó báyìí níbo lẹ fẹ́ ká kó sí transformer 50 ní kọ́ ọmọ tọ́ka bí tí wọ́n gbé sí kí wọ́n sì mọ install rẹ̀ táwa la fẹ́ gbowó lọ́wọ́ yín ni. kí ló dé Minister of Power kí la rí àwọn ò wá bá wa ṣe kínní rí lẹ́yìn kí wọ́n lọ síwájú eléré wọn lọ máa náwó. Adélabú kọ́ empowerment house ilẹ̀ ẹ wo láyé Ajímọ̀bí ló ti kọ́ ipò fẹ́ fi empower wa lókè Adó Olúyọ̀rọ̀ ọkọ̀ lè ńlẹ̀
kò wọlé ìbò àkọ́kọ́ kò wọlé ìbò ẹ̀kejì tí Ṣèyí Mákindé fi ń ṣe gọ́vnọ̀ ilé ńbẹ̀ńbẹ̀ wọ́n àbádọ́ rẹ̀ ni omi tó gbẹ́ bẹ̀ minister of power wa omi méjèèjì tó gbẹ́ títà wọ́n ń tà ọgbẹ́ kan síwájú Gason ọgbẹ́ kan síbi ilé tọkàn títà wọ́n ń tà minister of power tí ó ṣe gọ́vnọ̀ nìyẹn look at that nonsense. Báwa ṣe tálákà tó yìí àwa fomi ìta wa à ń fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ni a sì ń pọ́ǹpù ẹ̀ ọ̀ọ́bì àwọn ọba páàsì gbówó nẹ́tà ẹ̀ gbówó nẹ́tà ṣe tó bẹ́ẹ̀ láṣẹ ń rí owó pọ́ǹpù omi fáwọn ará àdúgbò. Mínísítà tí ó ṣe gómìnà ń ta omi ẹ lọ bẹ̀ láàárọ̀ yìí please ẹ lọ lọ ṣèwádìí lọ́wọ́ àwọn tó ń bẹ ládùúgbò ẹni tí ò wá sọ pé wọ́n ṣe gómìnà láti ń rìn káàkiri Òkè Adú wọnú agboolé káàkiri Adélabú kọ́ lórí o ọmọ wa kan ni o jẹ́jẹ́ ni o mọ́gàjí ni o ìlò òrìgbò àwọn kíní streetlight tí máa ń ga tó ga rúrú bí kókó àwòsí ṣèṣe báwọn ọmọ minister of power ní flag wa ọ̀ọ́bí àárín lẹ́bà ṣùgbọ́n èmi náà mo ti jágbọ́n yín òun kan ẹjẹ́ sọ́ọ̀kì minister of power ìsọ́ọ̀kì yóò ẹjẹ́ sọ́ọ̀kì ẹ̀ sóti ní nǹkan mo ń gbóná studio mi ló gbé power station nìyẹn ìsọ́ọ̀kì yóò mo sọ́ọ̀kì mi ní iṣẹ́ tó ń ṣe wá gbogbo àwọn tẹ́ èèyàn sípò yìí nígbà àwọn àdìntẹ́ ṣe fáwọn èèyàn wa ó dorí àwọn èèyàn ti wa rádaràdá bẹ̀rẹ̀ kí ni ò jẹ́ kí ni ọmọ gbádùn ìdẹ̀bà àníná báyìí iná wa dá ń bì iná wa tó sì dá náà kìí ṣe nítorí ọlọ́run o àwọn South-Tech àwọn China àwọn wọn nílé iṣẹ́ tí wọ́n dé nílé iṣẹ́ lọ́dọ̀ wa wọ́n wá mú iná gba ìgboro òdo làwọn aráàlú tó bá ti jòyè wá ní tẹ́ẹ̀bà ti rí òpó gba ọ̀dọ̀ wa á jàǹfààní iná yín o bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ka òpó yín àti wáyà tó já mọ́ nínú àwọn China ni wọ́n fún náà kìí ṣaráàlú gan àwa kàn ya ni ẹ dákun ẹjá wa náà jẹ́ inú ọlá yín ni àlórí yìí ti burú lórílẹ̀‐èdè yìí tẹ̀ darí wa. látàrí àwọn bíi kò dẹ̀ ṣe pé láyé Tinubu lè yún bẹ̀rẹ̀ o ṣùgbọ́n kí lẹ̀yin fẹ́ ṣe fara sí báwọn tàná ṣe ṣe nu iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí gbogbo ọmọ olówó ń lọ lọ́mọ. ọ̀rọ̀ lúnu 08023687432 láti fi dá sétò láàárọ̀ ẹ̀ òǹkẹ́ lọ́dá fi dá sétò láàárọ̀ ẹ̀ nìyẹn 08023687432 lórí ètò ààbò ilẹ̀ Yorùbá àti lórí ètè àwọn ọ̀tá Yorùbá Ọlọ́run ní jẹ́ kí ogun ẹ̀yìn ó jà wá ẹ̀yin náà lẹ́ẹ̀fi dá sétò 08023687432 láfi dá sétò 08023687432 láfi dá sétò. ọ̀rọ̀ òṣèlú kọ́ ọ̀rọ̀ ìlú ni ẹni tó bá tabá kó tún bẹ̀ sí ọba sì fẹ́ máa lágídí ọmọ òun bú mi ní o kò sí tó ewúrẹ́ yìí fẹsẹ̀ halẹ̀ ni kò sí tí ó folówó ẹ̀ sí. ọ̀rẹ́ kí ló gbójúlé tó ń ṣe bí ọlọ́ba èmi lọ́kàn Ọ̀yọ́ kí ló gbójúlé tó ń ṣe bí ọlọ́ba aráàlú òdìbò lójú ẹ rí aráàlú òdìbò lójú ẹ rí ìbò máa ń yẹ̀yẹ́ èèyàn túnlẹ̀ ẹ́ ṣe ni èèyàn túnlẹ̀ ẹ́ ṣe èèyàn ń ṣe dáadáa sílùú ẹ kàn má máa kó òtẹ́ẹ̀lì kí bí ilé ẹyẹ èèyàn túnlùú ṣe ni ìbáwá tá a wà nílé nì tá a jábùrú ẹ̀ làwọn á sọ yìí tá a sáwà máa parọ́ ni ṣé torí tí màá jẹ ò lè fún mi ní tọ́lọ́run ò fún mi o ní tọ́lọ́run sì fún mi ò lè gbà á. gbogbo ẹ̀yin tí Tinubu yàn án bẹ̀ torí àwọn ọmọ Yorùbá ni àní ẹ wá máa jábọ̀ ìrújú yín ẹ sáà ti lọ ọdún méjì ń bẹ̀ báyìí kí lẹ ti ṣe fún wa ńlẹ̀ Yorùbá ẹ já mọ̀ tẹ́ bá ti ṣe fún wa ńlẹ̀ Yorùbá kárí ká gbọ́. láti dá sí ètò 080287432 ẹ sì lélẹ́ bẹ́ẹ̀ bá pè mí lólóṣèlú mọ́ fara mọ́ ẹ mọ̀ pé mi àti Ṣèyí Mákindé ẹ mọ̀ pé fámìlì ni wá àbí tóun náà bá ṣe tó kù àásọ tó bá ṣe tó dà àásọ èmi ò ṣèṣèlú mi ò ṣe ẹni pátì ẹ ṣé mo dúpẹ́ o. bá ṣe pé WhatsApp náà lẹ́ẹ̀pẹ̀ tó pé direct call ni
08023687432 tó láà ń fura ní ọjọ́ mẹ́ta yìí federal government láàfura sí tó bá ti di pé káwọn èèyàn ó pè lórí ètò kọ́ òní lọ ẹgbẹ́ sí orí tí ń pọ̀ jù káṣẹ̀ fi ṣe é sí wàyí náà abáníká tún gbé sí bíi láyé Báyọ̀ Adélábù a ní èsì àlè ló stúdíò yìí wàláì èsì látòtò ni wọ́n rà fún mi àlè ló ní Báyọ̀ Adélábù náà lè ò lè já lo èsì mọ iye tí ọmọ kọ̀ǹsúmù náà tí ọmọ jẹ àfi tá a bá ẹsẹ̀ wá àwọn onísólà tá a bá wá ṣe sólà ó rà pé wọ́n ní sólà lè gbé yẹn gan náà tá a bá wá ṣe sólà tá a fẹ́ ṣe iná yà àtúkù Báyọ̀ Adélábù minister of power ọwọ́ agbára burúkú ni ọmọ Yorùbá ẹja jí lójú ọ̀rọ̀ àtò abólẹ̀ Yorùbá ó ṣe pàtàkì àwọn tá a sì ní lókè ẹja pè wọ́n ẹ má fi wá play game ọ̀rọ̀ òṣèlú ìta àwọn yín lọ ẹ wá jábọ̀ fún wa ni àbọ̀ la fẹ́ kẹ́ ẹ wá jẹ́ fún wa ìta àwọn yín lọ ṣe ẹ wá jábọ̀ fún wa ìta ní ni o bẹ́ẹ̀ ló ṣe rí o báyìí lọ́run ṣe rí o ó kún ni o ó fà ni o ẹ jẹ́ á mọ̀ kìí ṣe pẹ́yìn àtàwọn mọ̀lẹ́bí yín ni kẹ́ wá máa gbádùn káwọ̀ wá máa jìyà ká máa wà nínú òkùnkùn bírímù láti dá sí ètò àmọ́ tó dé ojú òpó lọ o àmọ́ tó dé 08023687432 bóyá sì wàá ra láìmí ni federal minister ti lé ní nọ́mbà tí wọ́n fi pè o ẹ̀ bá rẹ̀ bóyá wàá ra láìmí ni o táwọn yóò fi máa dá sétò báyìí torí kò wọlé lẹ́ẹ̀kan sí òǹkẹ́rọ tẹ́ fi dá sétò ní 08023687432 ẹnìkan wà lójú òpó ń bí. hello ẹ kú orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. orúkọ mi Wálé lórúkọ mi mo ń pè láti ìlú Jámánì. láti ibo lẹ pé. Jámánì. láti Jámánì ẹ bá wa dá ṣètò. orí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ lọ́wọ́ yìí ni mo ṣe pé ń tẹ́mi ẹ̀ṣẹ̀ wọlé mi. ok. ìlú wa yẹn náà ó ń bá àwọn èèyàn lẹ́rù ló jẹ́ káwọn èèyàn máa tà kò ṣe pé ó ń wá àwọn èèyàn kó máa tà pọ̀ táwọn èèyàn wa tó bá ti dé dìbà yẹn kan wọ́n ń hùwà bí èèyàn mọ́ wọ́n máa ń hùwà bí ẹranko. nǹkan tí ò jẹ́ kó máa wù wọ́n ló máa ń wù wọ́n. ìlú dàdé wáyé ti yóò ṣì ní wọ́n máa ń tẹ́sí àgbọn different things but à ń kó ìṣà bí àwọn obìnrin wa ń sìn wọ́n máa ti bímọ ọkùnrin fún ẹ máa ti bímọ èèyàn kan méjì wọ́n máa lé wọn dànù owó tó wà níbi ìgbọ̀gbọ̀n náà máa ń wà áfà. so ọkùnrin náà dẹ̀kẹ̀rẹ́ ń sìn wọ́n ti bá yé ọkùnrin jẹ́ lè gan òun wà náà ká padà wá nípa ìlú wa ẹgbọ́n kan tẹ́sán ń ṣe ní ẹsẹ̀ tán ac ní pé tẹ bá tàn owó tó máa gbinú. níta tí ẹ̀kọ́ yìí tí ìstọ̀ rẹ̀ rárá gbé ṣe rà fún mi náà bó ṣe gbé lẹ̀ stúdíò ṣèbí tẹ̀ bá ti ìstọ̀ ẹ̀ èyí tí ìstọ̀ rẹ̀ ó ti ti lé lọ́dún kan láti last year ni. nígbà mo mọ̀ kí n ìstọ̀ rẹ̀ ṣe rí kinní kan máa ń bẹ ẹ̀rí pé tẹ bá pẹ́ ń tẹ̀lé mi bọ́ọ̀ lásán mò ń fún àwọn ará àdúgbò lómi torí àkọ́kọ́ aláwọn míì tó ní omi bọ́ ọbẹ̀ tó mi tèmi ló dáa jù ládùúgbò làwọn èèyàn dẹ̀ máa ń pọ́n jù ìgbà táwọn muslim community kan dọ́dọ̀ wa táwọn náà tó ń pọ́ǹpù omi dáadáa ló tún jọ máa relieve mi láàrin ọjọ́ mẹ́rin 10,000 naira ní káàdì láti pọ́ǹpù omi a sì tó ń bọ̀ mẹ́rin nísìnyí tí ó tún jù bẹ́ẹ̀ lọ tó pé ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta lá máa pọ́ǹpù omi fáwọn èèyàn ládùúgbò nígbà torí máa ń bà mí nínú jẹ́ táwọn èèyàn bá débẹ̀ tí wọn ò rí omi ní máa ń jẹ́ nǹkan bànújẹ́ fún mi. so ìní sẹ́mọ̀ gbogbo orun kan báyìí ìjọ la fẹ́ ṣe léyìí dì so ibẹ̀ ni wọ́n kan lọ́dẹ̀ ti gbówó lówó ná kò sómi ẹ̀rọ nílùú o bọ́ọ̀wò tó yẹ kí wọ́n gbẹ́ tí wọ́n bá gbẹ́ bọ́ọ̀wò náà súkẹ́súkẹ́ ẹbí náà là ń sọ ẹbí ẹni tó gbẹ́ bọ́ọ̀wò tó lòun fẹ́ ṣe gómìnà sí bómi wọ́n ń tà wájú ilé tiẹ̀ náà ẹ wo ẹ ṣe gan ni ẹ wo ẹ ṣe gan ni 08023687432 kò bá jẹ́ WhatsApp kò bá jẹ́ direct call 08023687432 lẹ́fì dá ṣètò bákan náà mẹ́jà gbàgbé o ní December 28 ní àyájọ́
ọdún kẹẹ̀ẹ́dógún ìtàn Yorùbá lè tá a ṣe ní ìlú Ìbàdàn December 28 ìní oníbẹ̀ta ní ètò tá a fẹ́ ṣe GTB Bank náà là ń lo àdúpẹ́ lọ́gbà àwọn tó ń bá wa dá sí i ṣùgbọ́n ọ̀nà sì jìn kò tí ì tó nǹkan kan GTB Bank là ń lò báńkì account number ní 0725943605 lẹ́ẹ̀kan sí GTB Bank 0725943605 Lájà Àbáàsì náà lábàámbẹ́ ẹ bá sì gbà pé ókè lólobó owó tó fẹ́ ná yín ẹja gbé fún lọ́síwájú ilẹ̀ Yorùbá náà ni láti dá sí ètò ẹ bá wa dá sí ètò ẹ bá wa àwọn kan ń pè wọlé tẹ́lẹ̀ bóyá èrò tẹ̀ tí wọ́n ń pọ̀ lórí òpó tí pè ń kọlu ìpè ó lè jẹ́ bẹ́ẹ̀ náà ká mọ́ rò pé bóyá àbáwọn ọ̀tá náà tún ní gbogbo ẹ̀ ó lè jẹ́ pé ìpè ń kọlu ìpè níta fi dá sétò náà ní 08023687432 náà lágbọ́n àwọn tó wà nílùú òyìnbó wọn láwọn fẹ́ wálé pé kèsì pé ibi táwọn wà náà ọ̀rọ̀ àwọn lọ́rùn ṣùgbọ́n ilé táwọn fẹ́ wọ̀ ń dà bàbá sì rán ọmọ lọ ṣáájú á fẹ́ béèrè kí ló mú bọ̀ gbà náà láà béèrè pé kí ló mú bọ̀ àwa tá a wà lórí TikTok láti dá sí ẹ̀yin dẹ̀ máa fún wa láwọn gift lórí TikTok ẹ máa fún wa tá a bá sa gbogbo ẹjọ́ bákan náà ni adúpẹ́ mo rò pé níjọ́ wo ni wọ́n fún wọn bó láyọ̀n fún wa fún ìgbà àkọ́kọ́ kò sí tó kéré sí láti fi dá sí ètò láti máa gbé gift náà lábàlẹ̀ fún wa lórí TikTok ẹ fún wa ní àwọn gift iná ní tọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa fún ètò tá a fẹ́ ṣe ní December 28 náà ni tá a bá kó gbogbo ẹjọ́ náà gẹ́gẹ́ náà ló sì gẹ́gẹ́ òkèrè tá a fi dá sétò bá a ṣe ń sọ fún wa ní 08023687432 bá a ṣe ń wà lórí Facebook náà làwọn wà lórí TikTok bẹ́ẹ̀ náà làwọn wà lórí TikTok bákan náà nípa ètò ààbò gẹ́gẹ́ bí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ṣe ń ṣe adúpẹ́ o lọ́wọ́ ikú bàbá yèyé ọba Ẹlẹ́wọ̀ Ẹ̀tù adúpẹ́ o Ọ̀wọ̀ Adé adúpẹ́ gidi gan ni kí gbogbo àwọn ọba ẹja wa náà ò ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé kákàn máa ń gbà tí wàhálà bá wá dé láàtò wá bẹ́ẹ̀ ta bí bàbá ṣe gbọ́ pé wọ́n ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti pe gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò níṣẹ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo àwọn Fúlàní tí wọ́n ń lé ní Kwara tí wọ́n ń lé ní Kogi iníṣẹ́ ti bẹ̀rẹ̀ lé lórí gbogbo stéètì kọ̀ọ̀kan náà ẹ jẹ́ káwa náà gbèrú ìgbésẹ̀ báyìí ẹ jẹ́ ká gbèrú ìgbésẹ̀ báyìí ìní tó dáa kó fi sọ wá bọ̀ àwọn tó fẹ́ pè tí wọn ò ráyè pè wá wọlé ẹ gbìyànjú àmọ́ tó dé àwọn kan gbìyànjú láti wọlé tí wọn ò ráyè wọlé àmọ́ tó dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí àwọn èèyàn fi bẹ́ẹ̀ rí ìpè bákan náà ibi tá a bá ti gbọ́ pé àwọn Fúlàní darandaran tẹ́ bá ti ń sọṣẹ́ wọ́n fi màálù ìjókòó ni àbí wọ́n ń dààmú àdúgbò ni àbí ẹríbọn àbí nǹkan ìjà olóró lọ́wọ́ wọn ẹ jẹ́ kí àwọn aráàlú ẹ jẹ́ ká gbọ́ tá a bá ti pè wá á tètè pe àwọn òṣìṣẹ́ aláàbò àbáwọn ibi tó bá súnmọ́ tẹ́ bá sì ṣèwádìí pápápá náà ni wọ́n lọ jẹ́ kí a gbọ́ kò bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kò bá jẹ́ ní ìpínlẹ̀ míì ni bẹ́ẹ̀ bá pè wá ní ìpínlẹ̀ bá pè àwọn tá a bá ti pe àwọn ọ̀gá ti Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ti ní nọ́mbà àwọn Àmọ̀tẹ́kùn ti àwọn ìpínlẹ̀ yòókù lọ́wọ́ wọn ò lè pè wọ́n láti ṣiṣẹ́ pọ̀ pé bóò ni nǹkan báyìí lọ́wọ́ à ń bì tó wá sí pé wọ́n fẹ́ gba ìpínlẹ̀ kan bọ́ sí ìpínlẹ̀ kan ni àwọn ti lọ bá dè wọ́n kí wọ́n bá lè ráyè sá lọ bó ṣe rí nù ó kẹ́rọ́ tá a fi dá sétò bá a ti ń sọ fún wa ní 08023687432 iná ìlà fi dá sí ètò kẹ́rọ́ tá a fi dá sí ètò láàárọ̀ yìí nìyẹn àmọ́ tó dé láti bí ọjọ́ mélòó kan ẹ̀rí ó ń wọlé ó ń padà ní àmọ́ tó dé báwọn ẹ̀ bá ti ń gbìyànjú àti pè wọlé ó ń já padà àmọ́ bóyá àwọn ará abí ni wọ́n wá ń kọ́ lójú òpó òun kò yé mi bẹ̀tà bá ti parí ètò tán nísìnyí àwọn èèyàn máa ẹsẹ̀ wá pè wá àwọn fẹ́ pè àwọn oríbi pè wọlé bóyá tèrò bá dẹ̀ pọ̀ tó pé lè fẹ́ pè tán ìlàfin ní pé ká pè sórí WhatsApp ẹja pè sórí WhatsApp tá a bá rí wa pè direct ẹja lo WhatsApp òǹkẹ̀rọ yẹn náà là ń lò lórí WhatsApp 08023687432 bí bó ṣe rí nù ẹ má jẹ́ àgbàgbé àṣetún rọ̀ wá ní December 28 ó ti ń súnmọ́ ètò tá a fẹ́ ṣe ojúṣe gbogbo wa ni ní December 28 ojúṣe gbogbo wa ni ètò tá a fẹ́ ṣe ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká jọ ṣe ẹ jẹ́ ká pawọ́pọ̀
kájọ sí ọlọ́run ó gbà fún gbogbo wa wọn. àwọn ẹ̀yà míì ni wọ́n fẹ́ ṣe ohun tá a fẹ́ ṣe tílé tagbọ̀n ni wọ́n ó dì àwa tá à ń ṣe é fún ẹja mọ rírì rẹ̀ ètò ńlá ni tá a dẹ̀ fẹ́ gba ọ́ọ̀lù ńlá tó tóbi nílẹ̀ Ìbàdàn December 28 àdẹ̀ tó fẹ́ ká ṣe bí ẹ̀rí pé tágbà fẹ́ ṣe pàtàkì ọlọ́run àpàwà jẹ́ kí á rí ṣe ẹ ṣé gan ni ẹ jẹ́ ká máa fi yìí ṣe lọ ńgbà náà ká máa fi ṣe yìí ṣe lọ àwọn tó bá fẹ́ pè wá wọ́n máa pè á lẹ́yìn ètò.